Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi yìí ibi tí mo wá gbé ṣàlàyé bó ṣe lè ṣe calculus láàrin ìṣẹ́jú 5. Nínú fídíò tó kọjá mo ṣàlàyé bó ṣe lè lo quotient rule ṣùgbọ́n nínú fídíò eléyìí wọ́n máa ṣàlàyé bó ṣe lè lo ohun tá ń pè ní chain rule láti fi solve ohun tó jẹ́ composite function tàbí function of function. Má gbàgbé wípé mo sọ fún ọ pé tán bá ti fún ọ ní àwọn function kan, alákọ̀ọ́kọ́ wàá kọ́kọ́ wò ó pé ṣé irú function tán fún ọ un ṣé ó wà ní form of fraction, tó bá wà ní form of fraction kí ló lò? Quotient. Ẹlẹ́ẹ̀kejì tí ò bá sí ní form of fraction táwọn méjèèjì dá dúró tó dẹ̀ sì jẹ́ pé méjèèjì yẹn tàbí eléyìí tó bá jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé àjọṣe tó wà láàrin wọn òun ni product, ohun tó máa lò ní product rule eléyìí wá ní quotient rule. Má gbàgbé òun ni product rule. Èyí tí màá ṣàlàyé níbí báyìí òun ni composite function. Má gbàgbé ohun tí mo fi ṣàlàyé síwájú òun ni pé tí n bá ní y mi ó jẹ́ function of x, òun ni pé mo lo Adé, Olú àti Yínká. Ó rí i pé mo ní tí Olú bá jẹ́ ẹ̀gbọ́n Yínká tí Adé náà bá dẹ̀ sì jẹ́ ẹ̀gbọ́n Olú, ó rí i pé o lè pé kí ni o, Adé jẹ́ ẹ̀gbọ́n Yínká ṣó ti yé wa báhun òun ni composite function. Ọ̀nà tó fi ṣe eléyìí òun tá ń pè ní chain rule. Ó rí i pé tó bá wò ó dáadáa àkọ́kọ́ ná kò sí nínú quotient, kò sí nínú fraction, o lè lo fraction fún, o dẹ̀ lè lo product fún torí o ò lè rí àwọn méjèèjì split láàrin ara wọn, o ò lè rí wọn yà, wọn ò lè yára wọn. Ṣùgbọ́n ohun tó lò ní ohun tá ń pè ní chain rule. Ohun tó ṣe ńbẹ̀ ni pé kí ni o, wàá kọ́kọ́ mú function eléyìí tó wà níbí báyìí ó fi ṣe u rẹ which is what? G of x. Ó differentiate here with respect to x. That's your g u of x yóò máa fún ọ ní g prime of x báhun. Ó rí i pé tó bá tún y rẹ kọ́ ńsìn kí ni yóò máa jẹ́? F of kí ni mo ti fèyí ṣe o? Ó rí i pé mo ti fi ṣe u, yóò máa jẹ́ f of u. Wàá tún wá find the dy du rẹ wọ́n máa jẹ́ f prime of what? F prime of u. Ó rí i pé tó bá kọ ọ́ papọ̀ then your dy dx yóò máa jẹ́ product àwọn méjèèjì yìí that is dy du multiply by du dx. Òun là ń pè ní kíni? Eléyìí tá à ń pè ní chain rule. Eléyìí tá à ń pè ní chain rule. Kò nídìí kó há, tó bá ṣe pé èmi nìwọ ni kí n lè rántí, màá kọ báyìí pé dy dx màá wá fi du sókè níbí báyìí àti du síbí báyìí náà ṣó ti yé? Ó rí i pé òun ni kíni? Dy du dx. Tó bá wá substitute ẹ̀ ó rí i pé dy du wá níbí báyìí òun ni f prime of u multiply by du dx rẹ ó rí i pé òun ni kíni o? G prime of x ṣó ti yé? Tó bá substitute ohun tí x rẹ jẹ́ àtàwọn nǹkan yòókù òun náà ni yóò máa fún wa ní kíni? Òun ni yóò máa fún wa ní answer wa. Ǹjẹ́ téléyìí bá yọ ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ tó lè jẹ́ kó yé sí i. Example: if y is equal to sin 2x, find dy dx. If y is equal to sin 2x, find dy dx. Ó rí i pé eléyìí ò rújú rárá. Tó bá wo ohun tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan, ó rí i pé mo sọ fún wa síbẹ̀ pé nínú àwọn standard derivative pé tó bá ní sin x rẹ, derivative of sin x is cos x. Ṣùgbọ́n in general tó bá ní sin ax, derivative rẹ̀ yóò máa jẹ́ kíni? A cos ax. Ó mean pé láì ní àǹjàtarí nínú sin 2x rẹ kí ni yóò máa jẹ́ o? Yóò máa jẹ́ 2 cos 2x ṣó ti yé? Ó mean pé ohun tá a fẹ́ mọ̀ nìyẹn. Láì tíì ṣe é tán gan a ti máa ń ṣàtàgẹ̀ bó o la ṣe lè solve ẹ̀? Láà lo quotient rule. Àkọ́kọ́ jẹ́ n tún rán ọ létí, a lè lo quotient rule. Ìdí tá a fi lè lo quotient rule ni pé kò wáyé ní form of fraction. O ò dẹ̀ lè láwọn méjèèjì yà láàrin ara wọn pẹ̀lú ohun tí mo fi ṣàpèjúwe lẹ́ẹ̀kan. Ó rí i pé tó bá lọ ya sin àti 2x, ó rí i pé ohun tó ń gbẹ̀sẹ̀ nìyẹn, ohun tí ó kù ni sin. Ṣùgbọ́n ohun tó ṣe ni pé wàá kọ́kọ́ mú u rẹ, wàá fi represent talákọ̀ọ́kọ́ níbí báyìí which is 2x. Ó differentiate ẹ̀ du dx. Ó rí i pé tó bá differentiate 2x pẹ̀lú ohun tí mo sọ síwájú kí ni yóò fún wa o? Yóò fún wa ní 2. Ṣó ti yé? Ó wá padà lọ síbi y rẹ, ó rí i pé y ńsìn yóò máa jẹ́ sin kí la pé 2x wá sọ mọ̀ pé a ti fi ṣe u, wọ́n máa fún ẹ ní sin u. Ṣó ti yé wa báyẹn?
so ó wá differentiate dy du, that is you differentiate this with respect to u, so kí lòun náà mọ fún ọ, yóò mọ fún ọ ní cos u, so ti yé wa báyẹn. Ó wá kọ formula rẹ̀ chain rule, má gbàgbé òun ni pé kí ni mo ló multiply méjèèjì papọ̀, that is your dy dx will now be dy, má gbàgbé bí mo ṣe lọ́kọ̀ọ́kọ́ dy dx mi báyìí, then du multiply by du. So tó bá gbé àwọn méjèèjì sí ẹ̀gbẹ́ ara wọn tó substitute tó ṣe láṣe síwájú, ó rí pé tó bá wo ohun tó get tẹ́lẹ̀, your dy du kí ló fún wa, ó rí pé ó fún wa ní cos u multiply by kí la get fún du dx wa tẹ́lẹ̀, ó rí pé du dx wa ń fún wa ní kí ni o, ó ń fún wa ní 2 times cos u, má sọ pé cos 2u o, torí function eléyìí dá dúró ni, so ti yé báyẹn, so ohun tó ṣe ni pé kí ni yóò jẹ́ 2 cos u, má dẹ̀ gbàgbé tá a fi ṣe u wa tẹ́lẹ̀ pẹ̀lú ohun tó wà níbí báyìí òun ni 2s, so ó mean pé yóò mọ fún ẹ ní kí ni o 2 cos 2s, ó rí pé tó bá wò dáadáa ó lọ jẹ́ eléyìí tá a ti ṣe tẹ́lẹ̀ náà níbẹ̀. Ǹjẹ́ tẹ́lẹ̀ bá yọ, jẹ́ tún fún ẹ ní àpèjúwe kan sí bá a ṣe lè lo chain rule láti solve composite function. So we have y, if y is equal to ln 3 minus 4 cos x, find dy dx. Wọ́n gbàgbé pẹ̀lú ohun tí mo sọ tó fi kọ́kọ́ mọ ṣe, wàá kọ́kọ́ bíra rẹ pé ẹ dákun ná, ṣé mo lè lo quotient rule fún, ó rí pa lè lo quotient rule torí function yóò sí ní fraction. Ṣé mo lè lo product, n lè lo product torí n lè ráwọn méjèèjì yà láàrin ara wọn, ó rí pé tó bá ya eléyìí tí ó kù ní níbo ló lọ, so ó rí pé kò lè ṣeé ṣe. Ìgbà tó ti jẹ́ pé composite function ni, n tó lò ní pé ó lo kí ni o, ó lo chain rule. Má dẹ̀ gbàgbé àwọn ìpele tí mo ló mọ tẹ̀lé tó bá fẹ́ ṣe kí ni, tó bá fẹ́ lo chain rule ni pé ó kọ́kọ́ lo u rẹ, ó fi ṣe eléyìí tó wà nínú bracket yìí, so ti yé. Lẹ́yìn rẹ̀ ó wá differentiate ẹ̀ with respect to s, kí ni du dx mi ó jẹ́, má gbàgbé pé 3 constant ni, derivative of constant 0, òun ó lọ, then eléyìí mo wá ní minus nílẹ̀ tẹ́lẹ̀, tó bá differentiate àbí ká kọ minus 4, tó bá differentiate cos s, kí ni ó fún wa pẹ̀lú ohun tá a ti ṣe síwájú, ó fún wa ní minus sin s, tó bá multiply rẹ̀ papọ̀ yóò mọ fún ọ ní 4 sin s. Tó bá padà sínú ìbéèrè tí wọ́n fún wa, ó rí pé eléyìí yóò máa jẹ́ y ln, kí la ti fi eléyìí ṣe o, ó ti jẹ́ u, ó wá differentiate dy du, so eléyìí tí ó mọ fún ọ ní kí ni, má gbàgbé tí mo sọ síwájú pé ln u is 1 divided by u, derivative of ln x is 1 over x, so ó mean pé derivative of ln u will also be 1 over u. Lẹ́yìn rẹ̀ ó wá kó àwọn méjèèjì jọ, eléyìí tí ó mọ jẹ́ chain rule rẹ. Má dẹ̀ gbàgbé tí mo pè é pé your dy ds kò nídìí kó há sórí, n tó ṣe ni pé dy ds ó gbé u sísàlẹ̀ níbí, ó sì gbé sókè níbí báyìí, then tó bá ń combine wọn dy du rẹ yóò jẹ́ 1 over u multiply by kí ni du ds jẹ́, that's 4 sin x. Tó bá multiply àwọn méjèèjì pẹ̀lú ra wọn, ó rí pé yóò mọ fún ọ ní 4 sin x divided by u. Kí la dẹ̀ pé u wa lókè, ó rí pé u wa lókè òun ni kí ni o, so a fi ṣe 3 minus 4 cos x, 3 minus 4 cos x. Ǹjẹ́ tó bá gbé wá bí báyìí, ó mean pé wàá máa ní 4 sin x divided by 3 minus 4 cos x. Eléyìí ni èsì ìbéèrè náà. Mo lérò pé ó yé ọ. Ohun tó lò tó bá ní composite function báyìí, ohun tó rán ọ létí òun ni pé kí ni o, ó lo chain rule. Èyí tó wà function kan eléyìí tó lè dá dúró, ó fi ṣe u, ó differentiate ẹ̀, ó wá gbé sínú y rẹ, ó differentiate òun náà, ó multiply méjèèjì papọ̀. Ǹjẹ́ téléyìí bá yé ọ tó sì ṣàǹfààní nínú fídíò yìí, dákun bá mi subscribe ẹ, kò sì sọ fún àwọn yòókù rẹ náà káwọn náà ṣe bẹ́ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run nínú àwọn fídíò tó ń bọ̀, wọ́n tún máa ṣàlàyé síwájú sí i. Má gbàgbé pé mo tún ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò ní Yorùbá náà lọ sínú àwọn ìkànnì mi, ó bá ọ̀pọ̀lọpọ̀ wọn ńbẹ̀. Títí tí wọ́n fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀, o ṣé lọ́pọ̀lọpọ̀, ó dàbọ̀.